Ila Tinrin ọ̀nà báwáyé ẹ̀dá ká má ṣe ní ṣekúṣe pẹ̀lẹ́ tó wà lọ́wọ́ kó má bàa kojú ro sí ni. Ila Tinrin aráyé ẹ̀ wá kọ́gbọ́n. ajá mọ́ mo ti ẹ̀ fún lọ́mú ọmọ tó ju ọyá kí mọ́lẹ̀ apànìyàn ní jẹ́ ká mú dá kọjá lórí òun fìrànjò ra ẹ̀ wò kó tó fi ìjọ èèyàn ẹgbẹ́ rẹ̀ kó lè mọ bó ṣe rí. Ila Tinrin ọ̀nà báwáyé ẹ̀dá ká má ṣe ní ṣekúṣe pẹ̀lẹ́ tó wà lọ́wọ́ kó má bàa kojú ro sí ni. Ila Tinrin aráyé ẹ̀ wá kọ́gbọ́n. àjídẹ́tẹ̀ ọ̀dàlẹ̀ ẹ̀rí ọkàn rẹ̀ ń bá ẹ wíjọ́ ó bá tètè yí padà kó tó pẹ́ lórí bó pẹ́ bóyá ìgbà ọmọ yẹn ní àná irọ́ ni kọ́ ọmọ yẹn ó fà pieces. ọmọ jáde tó bá rí àyà ọmọ yìí ọmọ Himalaya tó wà between Russia and India àjọmọ ẹ tóbi jùlọ níbi tó tóbi dé God ọmọ yẹn ó ní. ọlọ́run mo tún ọ̀sẹ̀ bàdí rẹ̀ ọlọ́run ní sùúrù kí ni kò tó wá ṣe sí. kí lèmi ṣe pẹ̀lú. mo ṣàdí ẹ̀ ní. irọ́ ni ẹ wá gbà wá. ayọ̀ sọ́fọ̀bìnrin ṣe ẹni oníkẹ́ ṣé wọ́n nìkan ni. lùkẹ́ Túndé ọlọ́run ọ̀rọ̀ ẹ ó máa ń dùn mí gan-an kí ló máa ń ṣe ẹnu tó ṣe pé by the time taba ti ń sọ ọ̀rọ̀ serious issues báyìí wọ́n kọ́ máa wọn ní sẹ́ sí ẹjọ́ wọn máa mú ọ̀rọ̀ tó bá ń dùn ọ̀rọ̀ mi like di kìlọ̀ fún bọ̀bọ̀ yìí náà. gbẹgbẹgbẹ títí ẹ a ti mọ ọmọ gbàgbé ẹ nǹkan tó kọ tiẹ̀ fẹ́ ṣe mí bákan nípa ọmọ yẹn ni wípé jọmọ ó sọ fún mi pé òun ti bímọ méjì. kí ló kàn mí tó bá bímọ méjì ní lọ bẹ́ẹ̀. ní ọ̀la ọmọ yẹn gbọ́dọ̀ dórí bẹ́ẹ̀dì mi tí ò bá dórí bẹ́ẹ̀dì mi máa kú. o trust ẹ. mo máa kú. ọlọ́run jẹ́ wá sọ nǹkan fún ẹ sórí ó bímọ méjì gbà bẹ́ẹ̀ kì í ṣàrùn ọlọ́run lọ bẹ́ẹ̀ lọ rẹ̀ sí i. ọlọ́run sọkúnbà ní àjọ yẹn. ìdàlárò sí kò. àyàkàtà àwọn ẹ̀rọ láti. ayọ̀ dúró Sherry mo fẹ́ ká sọ̀rọ̀ tó wà very very important okay ọ̀rọ̀ business wa restaurant wa okay. ìdáná kí ló ń ṣe bọ̀bọ̀ ìbá kí ló ń ṣe ẹ ní irú ayé wo ló wá yìí ẹ bá ń sọ̀rọ̀ tó náà máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó kàn this is player time tẹ bá wà ní player time àmọ́rọ̀ business wọ̀ ṣé ọ̀rọ̀ business là ń sọ sí ni kí ló fún bọ̀bọ̀ yìí kí ló ń ṣe. Look, anytime la lè sọ̀rọ̀ restaurant not now mo bọ̀bọ̀ ẹ sọ̀rọ̀. ọlọ́pàá wa Túndé ó máa ń dùn mí lọ kí ló máa ń ṣe ọ̀bẹ wàá rí sìn kí ló máa ń ṣe náà wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ wọ́n gbogbo ọmọ kékeré o tó mọ̀ sọ fún ẹ o mi náà bóyá máa ṣe o wàá dẹ̀ rí nǹkan tí máa ṣe fún ẹ wàá rí nǹkan tí máa ṣe fún ẹ ọ̀dẹ̀ burúkú. ṣìnà ò dára àgbèrè ó máa sún wọn ẹ kìlọ̀ fọ́nrẹ́ onínàbì pé iṣẹ́ ló ṣe kókó bára ilé ẹni jẹ́ kòkòrò. na wetin me dey tell you be that gbogbo wọ́n yàtọ̀ sáwọn people yẹn náà ọ̀rẹ́ mi introduce kò mátà ìwọ ṣọmọ títọ wọ́n ò ṣọ́ ò gbọ́ mi ṣọ́ ò gbọ́ mi ó sọ fún mi pé ìwọ kì í ṣe ara àwọn yìí ìwọ tẹ̀ yàtọ̀ Yorùbá ni wọ́n bí ló bí ẹ sí náà mi ò lè mi àkáǹtì ní ìlú jíjàn ju bá tẹ̀lé ní tiẹ̀ lè ṣe níná ó kiri bí mo ṣe máa ń rìn tìrìn tí bá ti rí ẹni tí sọ̀ṣẹ́ gbọ́gbọ́ please. You are a perfect girl for me. But yeah, wọ́n tọ̀ ẹni. Ṣé bẹ́ẹ̀ ni mo bá dé ìlú wo ṣe wo ọjà kó má wà ní ọjà? Àdùnní mi orúkọ Yorùbá tí mo fún ẹ nìyẹn. In fact, ṣùgbọ́n because of the special way tọ́lọ́run ṣe create yẹ. Ó ní ohun tuntun fi máa fi ń pè é níbi dùn sometimes. Má bínú. Okay. I'll be there. Mo máa wá. Ìkà kékeré.
Okay. You want me to? Okay, okay. My kiss here. Okay. Yeah. All right. Bye. Love you. Hello? Boy. Hello? Hello? Me, boy. Hello, what's up? Hello? Oh. Yeah. Shadi baby. Hey, network. Ọmọlẹ́lẹ́ mi kí ló ń ṣẹlẹ̀ náà? Ohun mi yẹn kò fẹ́ há ni pé wọ́n lọ sí pàtí kan lánàá. Torí ẹni. Kí ló dé Ṣadé? Ó dé wá abandon mi láti jọ ọjọ́ èṣù dá. Ẹjọ́ mi kọ́ náà ń wá ẹ̀bẹ̀ lọ́wọ́ Rose. Níbo ló wà? Èmi wà lé. Ẹ má bọ̀ mo wà lé. Mo wà lé. Sí kíní ẹ̀yìn yẹn ṣé o ṣe tọ́jú ẹ̀ síbẹ̀? O ṣì wà bẹ́ẹ̀. Mo wà débẹ̀ sí wàhálà. Ṣe kan Ṣadé bíbí wọn náà wà ṣá àwọn àlè máa dúró díẹ̀ sí wàhálà ìṣọ́ra ṣé bíbí mi ṣe Ṣadé bíbí ó lè bí ìṣá má bínú service room mi máa ń rí bó ṣe máa ń ṣe wà epileptic bákan. Túndé ló pè mí ṣá. Kò sí problem nípa ọ̀rọ̀ restaurant ìwọ̀n náà ló pè mí fún wọn bóun ṣe máa ń ronú nípa owó àkọ́kọ́ bẹ́ẹ̀. Mo tẹ̀ láti lọ bouncing because a ní láti ṣe meeting. A ní meeting for the ṣe. Ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀. Ìwọ dìde kó múra kó jẹ́ kí n gbé ẹjẹ́ wọ́ stọ̀ wà lẹ́gẹ̀ẹ́ mọ́tò ń bẹ̀. O máa miss me but you know ìwọ nìkan ò lè dá wà ń bí kí n lọ síbẹ̀ yẹn mi ò gbà tí máa dé náà. Ọmọ ṣùgbọ́n títí jẹ́ kí n nígboro kó gbogbo àwọn kìnìún ẹ̀ kó ṣe kíákíá kó jẹ́ ká lọ. Fix àwọn kìíní òun náà ló ń fẹ́ láti ṣe. That's nice. Mo ṣọmọ yóò lè máa rẹ̀. Ayọ̀ má máa parí nítorí obìnrin. Hey, baby, kí ló ń jábọ́? Ṣóṣó ni wá mọ́ ni? Má worry, má fún ẹ ní VIP treatment wá wá. VIP lọ́jọ́ náà wá wá. Direct access ní sí wàhálà. I'm waiting. Ayọ̀ ṣé kò ṣe restaurant àṣẹ open ló fẹ́ fún yẹn ní VIP? What is wrong with that? Man makes business for the pleasure. No, she's just one single person. A single person. No man, business dance. Business is business. I shall open me by. So, don't feel that. I'm gonna make a now. Just one single person. I'm gonna make. She no dara gbere o ma sun